A kú àsìkò yìí, mo kí wa nínú ilé aláyọ̀ níbikíbi tí ẹ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Hafiz Abolade. Ẹ káàárọ̀ nínú ilé, ẹ káàsán, mo kí yín pé ẹ káalẹ́. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó. Ẹ káàbọ̀ sórí ètò wa, àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Nǹkan pọ̀ lọ́wọ́ àwọn bàbá yẹn, àwọn bàbá tó ti kọjá lọ. Nǹkan yìí náà sì tún wà tán tún filẹ̀ tí àwa ọmọ wọn náà ta tún jogún. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. N tá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn. A fẹ́ owó, a fẹ́ owó. Àwọn bàbá wa wọ́n jìyà kán tó gba àwọn nǹkan yìí lọ́wọ́ àwọn bàbá wọn, lọ́wọ́ àwọn ọ̀gá wọn. Bàbá mi lọ roko oṣù mẹ́ta kán tó fún ní àṣírí táwa ń filẹ̀ fún yín. Kí wá dẹ̀ ni kí la ní kí wá là á máa fò sún. Ẹ jẹ́ ká fi tí wá, ẹ jẹ́ ká mọ̀ pé àwọn míì pè mí, wọ́n ní gbogbo tí mò ń filẹ̀ yìí kò yẹ kí n máa filẹ̀. Ọjọ́ mélòó là á lò nínú ayé tá máa wẹ̀wù orin? Ọjọ́ mélòó là á lò nínú ayé tá máa wẹ̀wù orin? Ká má wò pé báwọn bàbá yẹn náà ṣe jìyà, àwa náà á máa di nǹkan yìí, á máa dì sún pọ́nmọ ó jogún ẹ̀. Tá bá ti filẹ̀ náà ni fáwọn èèyàn kó jàǹfààní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n gbé ògùn yìí, wọ́n gbé lọ sọ́run ni. Wọn ò júlẹ̀ fáwọn aráyé, wọ́n gbé lọ sọ́run ni. Kò sáǹfààní nínú kí a mọ nǹkan ká má fi mọ àwọn tó kù. Kò dẹ̀ sáburú nínú nǹkan tá a mọ̀ ká fi mọ àwọn èèyàn kó jàǹfààní fún gbogbo wa. Nínú àwọn nǹkan tá ń filẹ̀ yìí, tá bá ṣe é, mo mọ̀ pé á máa fi àdúrà ránṣẹ́ sí wa. Àwọn tá a jogún nǹkan látara wọn náà, ẹ máa fàdúrà ránṣẹ́ sí wọn. Kí ni mo mú wá fún wa lénìí? Òun náà ni fún ẹni tí ó bá ń wá ipò lẹ́nu iṣẹ́. Yálà iṣẹ́ ológun ni, gbogbo iṣẹ́kíṣẹ́ tá bá ń ṣe, kódà kó jẹ́ sí ọ́fíìsì ni, a bá ń wá ipò gíga, kí ni mo lè pè é? À ń wá àgbéga, promote lẹ́nu iṣẹ́ àbí promotion, ẹ má bínú, promotion lẹ́nu iṣẹ́. Kí wá là á lọ wá? Wọ́n ń pe ewé kan ní ewé akòko. Nǹkan kékeré náà ni. Ewé akòko. Fún àwọn tá bá mọ ewé tán ń pè ní ewé akòko, ewé akòko náà nìyí. Ó nìyí. Ewé akòko nìyí. Ẹ ti rí báyìí. Òun náà wọ́n ní ewé tán fi ń joyè. Wọ́n fi ewé kéwé joyè lẹ́yìn àkókò. Ṣé wá rí ewé àkókò yìí? Èyí tí ò bá lu, ẹ rí pé eléyìí lu báyìí, ó ti já létí. Èyí tí ò bá lu rárá tó pé, tó fẹ́ dàbí irú eléyìí, ẹ rí pé eléyìí ò lu. Ó pé, àmọ́ eléyìí kọ́ là á lò. Ṣé rí èyí tá lò yìí ní tààrin yìí, òun là á já. Èyí tí ò bá lu là á lọ wá. Tààrin la máa já. Ẹ ti rí báyìí. A rí pé àárín leléyìí, àwọn kan wà báyìí, àwọn kan wà báyìí. Èyí tó wá yọ láàrin yìí, òun là á já. Tó bá ti wá já, á já báyìí. Ẹ rí pé tó wà láàrin ni mo já, ni mo já yìí. Á wá já ọ̀tún nìyí, tó wà lọ́wọ́ ọ̀tún nìyí. Á wá yá báyìí. Ẹ ti rí, ẹ ti rí báyìí, mo ṣe yá yìí. Wọ́n ní á wá ìyẹ́ odídẹrẹ́ àti ìyẹ́ àlùkò. Èyí tó wà láàrin yẹn ni mo já yìí o. Ẹ tí mo ṣe yá. Eléyìí lu o, eléyìí ò ṣiṣẹ́ o. Èyí tí ò lu, àìlu, òun là á lọ wá. Bá ti wá já báyìí, á wá ìyẹ́ àlùkò,
tó ti yé yín àti ìyẹ́ odídẹrẹ́. Sọ̀rọ̀ mi yé yín báyẹn? Òun là wá gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Á gún papọ̀ mọ́ ọṣẹ dúdú kí ẹni yẹn máa fi ọṣẹ yìí wẹ̀ ní gbogbo ìgbà. Ẹni tó bá ń wá ipò lẹ́nu iṣẹ́ kó máa fi ọṣẹ yìí wẹ̀. Ìyẹ́ àlùkò, ìyẹ́ odídẹrẹ́. Ẹ mọ̀ tán ń pè lódídẹrẹ́? Òun náà ń pè ní ìkódẹ, ìkódídẹrẹ́. Tó ti yé yín báyẹn? Ẹ bá dọ́dọ̀ lórí ọmọ, ẹ lẹ́ fẹ́ ra ìkódídẹrẹ́ àti ìyẹ́ àlùkò pẹ̀lú ọṣẹ dúdú náà là á gún papọ̀. Tí a bá ti wá gún tó kúnná dáadáa, ẹ jẹ́ ká po ọṣẹ mọ́. Ẹni tó ń wá ipò ní ẹnu iṣẹ́ kó máa fi ọṣẹ yìí kó máa fi wẹ̀ lójoojúmọ́. N ta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe é. Ọlọ́run á fún wa ní àgbéga lẹ́nu iṣẹ́ wa. Níbikíbi iṣẹ́kíṣẹ́ tá bá ń ṣe, Ọlọ́run á fún wa ní àgbéga lẹ́nu iṣẹ́ wa. Ọkọ́ ọba, àdá ọba kò ní sá wa ní ẹsẹ̀. Bí iṣẹ́ yìí bó ṣe jẹ́ nìyẹn. Má jẹ́ ká fi ṣeré, Ọlọ́run á jẹ́ ká rí ṣe o. Ọlọ́run á jẹ́ ká rí ṣe. Ẹ má gbàgbé, mo bẹ̀ yín láti subscribe sórí channel mi. Ẹ lè láǹfààní àti máa gbọ́ wa kétékété. Gbogbo tá bá ń ṣe, kẹ́ láǹfààní àti máa wò wá nínú ilé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, a bẹ̀ yín ni. A bẹ̀ yín ni. Tá fẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa náà nìyẹn. A ní kí ẹ mú owó wá fún wa o. A béèrè owó lọ́wọ́ yín. N tá béèrè náà nìyẹn. Ó dẹ̀ dá mi lójú pé ẹ ṣe fún wa. Ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like ẹ̀. Orúkọ èmi ọmọ yín tí mò ń sọ̀rọ̀, àbúrò yín, òun ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Rògbòdò ayé kò ní lù fún gbogbo wa jó. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.